Ganiyu ó yá. No, mo ti àfáàmù sí lọ. Wàhálà yín ó pọ̀ ẹ̀yin ọmọ yìí. Abdulrasaq dà àti Kasimu àbí. Kí lorúkọ ẹ tí ń jẹ́ ń tiẹ̀? Ẹlẹ́yà àti ohun oníṣẹ́ tó sáré lọ bá ẹlẹ́yà lọ ògì. Ṣẹlẹ̀ ọ̀ wá gbo ni ìsinú ń tó bọ̀. Ẹ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ ní sáàrì lẹ́nu òtún fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ ní ọ̀la. Òde tá à ń lọ yìí tọ̀ àwa mẹ́rẹ̀ẹ̀rin mo ti pa á lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n gbà tí Abdulrasaq àti Kasimu táwọn méjèèjì ti láǹfààní àti tẹ̀lé wa yìí bí wọ́n bá dé àwọn ọmọ mójútó ọmọ kéwù ṣùgbọ́n lílọ́lá wà ń lọ yìí sọ mọ̀ pé èmi ẹ fẹ́ kí wọ́n jáná sí mi ẹ fẹ́ kọ́ jáná sí báwọn ọmọ domi sí gbogbo ẹ̀ṣọ́. Náà ṣe tí wàá ń gbìyànjú bàbá ó ti náà ti gbìyànjú látara. ìyẹjú kọ́ mo fẹ́ kọ́ gbà báyìí o mo fẹ́ kó o ṣe dáadáa ni àbọ̀ gbọ́ mi lóde tá à ń lọ yìí àfi kọ́ ọmọ bó ṣe díhùn kọ́ ọmọ bó ṣe díhùn tí wọ́n ń ná owó tààràtààrà ojú rẹ lọmọ bí fi ti iléèwé dé yóò sì padà skul. owó tá a nílò pọ̀ ìwọ náà sì rí bí sàásùn ṣe wà ń sáàrì sórí pé o ti sọ̀rọ̀ ń pa rẹ̀ tọ̀ ọba tí a ṣe tọ́bẹ̀ ti jẹ́ yọ̀bọ̀yọ̀bọ̀ tá a rówó pa orógonu o ọ̀sẹ̀ méjì ló fi ní jẹ́sàárì àwẹ̀ mi lọ sọ bẹ́ẹ̀. Ọlọ́run gbá nìyẹn rẹ̀. ọtí dá Ọlọ́run gbá nìyẹn yín máa gbọ́ gbogbo owó tí ẹ bá pa nǹkan kan gbọ́dọ̀ nínú owó mi. Mi ṣe sọ ọmọ bẹ́ẹ̀. mo fẹ́ lu Kasimu pa ní òde tá a lọ́njẹ ta gbogbo owó tá a bá pa kò gbọ́dọ̀ ṣe kí ni. Owó ṣẹ̀ nílẹ̀ mọ́ mi gbọ́dọ̀ gbá nǹkan kan tí o. nílẹ̀ mọ́ mi dára. Ọ̀yá já lọ. dúró má yìí lọ ẹ dákun ẹ bá mi like ẹ comment síbẹ̀ ẹ dẹ̀ subscribe sí page wa lórí YouTube ẹ subscribe lórí TikTok Kenny ọmọ ológo ẹ follow wa ńbẹ̀ lórí Facebook náà Sure Guy ẹ follow wa ńbẹ̀ so that ẹ máa mọ̀ nígbà tá a bá drop the next video wa.